كيف ترقى رقيك الأنبياء يا سماء ما طولت يا سماء يا سماء ما طولت يا سماء تتباهى بك العنصر وتسمو بك عليا بعد عليا بك عليا بعد عليا ورأينا آياته فاتدينا وإذا الحق جاء زال المراه وإذا الحق جاء زال المراه ربي إن الهدى هداك وآياتك نور تهدي بها ما تشاء بموي تك نور تهدي بها ما تشاء تك نور تهدي بها ما تشاء تك نور تهدي بها ما تشاء اللهم يا ربي صل على محمد وسيد ساداتي نبي محمد على فاشكروا نعم الإله يسيدكم وما أردتم ما لدي يريدكم إليك مناديكم ولما أجدكم أبو لي أسماء القلوب فدكم مداي فيها إنها متناسى على يا ربي صل على محمد وسيد ساداتي نبي شفيع الورى ولكل بالعافية يرد إلى الله يسعى في الجميع ويفيد أتعرف ذاك النبي محمد أتعرف ذاك النبي محمد خطيب لرسل الله في العشر سيد تأتي به دنيا وبرسا على يا ربي صل على محمد وسيد ساداتي نبي محمد فيا ربنا في أرضه وسمائه فيا رزقنا في أرضه وسمائه فيا معبودنا في أرضه وسمائه أمتنا على تصديقنا باستفائي فإنا وصل أشواكي يا بداي يشوق علينا العيش دون لقائي إذا دين لم يكمل فلا كانت الدنيا لأوم يا ربي صلي على محمد وسيد سادتي نبي محمد أنيا لنا منه شفاعة في قديم lórí dọ́wà kúlò àbòdì mọ̀wáyí alákàtọ̀ ìfi zambi àwọn àǹtà àmọ́dí dari muhammadin ìzàṣọ́ fìyálì máa búbú azali mọ́bà
اللهم يا ربي àfàwà láti United States of America وسيدي ساداتي نبي محمد wọlé abudu bàbá wa PRO fún gbogbo Diplomatul Markazi yìí ìrọ̀bà o káàbọ̀ sí jòkó fọmọ́nsára o fọlá o yẹgìfìrù sàmbà o àfàwà tí wọ́n ń ṣe méjì fọmọ́nsára o fọlá o yẹgìfìrù sàmbà o fàánánù ìsìlámù nùtà fìlẹ̀ àlẹ́kọ̀rẹ́ bá o nù ètò lè yá omi lè àrídì wàlẹ̀ wá sínú ọba o fayodirikunna ìsànù àìsùnmọ́kùnà fayodirikunna. Barakallahu fikum. Allah yubarik fi. Professor Jima, àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n náwó Modihu láti the vice chancellor. Sẹ́lọ̀ Muhammad Kamade University. Àfọ̀ Modihu bàbá wa. Wọ́n lé àfọ̀ Modihu bàbá àmọ́ lè ń pè yín. Honourable Minister. Honourable Minister ń ná wa lówó. Ṣẹ́rí. Bàbá wa màmá àgbà ní Mọ̀lẹ́. Wọ́n lè lomi tí ń ṣe visa Amẹ́ríkà àti pẹ́ kótó ẹ̀ tó di pé Trump tún dé yìí. Tí ò rí lọ Trump tún wá ti tilẹ̀kùn mọ́ kálukú. Àwọn àfáà wa yìí láì rí visa wọn ti kọjá sí US pẹ́. Wọ́n ní bó ti wá wù kọ́kàn American kó lè tó bó bá gbọ́ ohùn yìí yóò tẹ̀rí bá fáwọn nẹ́bì kó bá wàá gùn kèkìnnákiri rẹ̀ kálákà yẹn tó sọ padà. Náà ogun tó ń ro ọjà táwọn náà bá ń lọ bàbá ni ẹ máa wọn dá ní US yá wọ́n lọ ṣe máa mú fún Trump kó gbà sílámù. Bàbá wa Imam Maleni Kaki honourable opening remarks là ń lọ ṣe báyìí. We are going to have the opening remark. It will be taken by our brother Alhaji. Bàbá wa. Agbanimọ̀lẹ̀ wọ́n ní ntọ́jọ́ wa lójú lára yín. Wọ́n ní l'Amẹ́ríkà. Ọkàn wọn lé ó fẹ́ ju ti Ṣètánì lọ. Wọ́n máa bínú Islam púpọ̀. Wọ́n ń pa àwọn Mùsùlùmí ẹ̀sìn tó lára Mùsùlùmí là ń pààyàn Nàìjíríà. Bẹ́ẹ̀ ṣe wá láyé ìjókòó ń bẹ pẹ̀lú ẹ̀sìn tẹ́ gbé dání pẹ̀lú Modihu yẹn ẹ̀ tún wá mú dọ́là wá mọ́ ẹ̀ tún gba náírà tiwa kọ̀mọ́ tí lára Modihu ànábì náà Ọlọ́run o abẹ́ fún yín kó tún gbà yín láyè sí i kí Islam ó tún máa ṣiṣẹ́ rẹ̀ ní US ju bí ti ń ṣe tẹ́lẹ̀ lọ ọláyà náà Muhammad wọ́n lẹ́yìn náà ní bùkátà tó pọ̀ tẹ́ kó wá Ọlọ́run bá yín bí ya rẹ̀ inú wa dùn sí yín púpọ̀ torí àsìkò.